ẹ kú dédé wòyí o ẹ̀yin bàbá àtẹ̀yin ìyá lọ́mọdé lágbà lókùnrin lóbìnrin mo tún kí yín ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun mo kí yín lórúkọ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá mo kí yín lórúkọ gbogbo abiyamọ mo wá parí kíkí mi sí ọ̀dọ̀ bàbá Professor Banji Akíntóyè mo kí yín lórúkọ bàbá the Alan of Yorùbá land the Arole Awolowo Majo Baje of all the Yoruba indigene both home and abroad mo kí yín lórúkọ Olúọmọ of Yoruba land the Ààrẹ Májàsọ́lá the Akéwéjẹ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà mo kí yín pé ẹ kú déédéé wò yìí ẹ má bínú bóhùn mi bá ṣe rí bẹ́ẹ̀ ni ẹ má bínú ẹ bá mi gbà bẹ́ẹ̀ ẹjọ́ yìí náà ni wọ́n fi ṣe wá ní adẹ̀mọ́ àròjọ́ yà máa débi tá à ń lọ ìbéèrè kan ni mo kàn fẹ́ béèrè lọ́wọ́ gbogbo àwa ọmọ Yorùbá torí nígbà kan bóyá last year ní 2022 àti 2023 làwọn kan pariwo àwọn ọmọ Yorùbá tó wà l'Amẹ́ríkà tó wà ní Canada tó wà ní Europe tó wà ní London káàkiri gbogbo ibi tọ́mọ Yorùbá wà wọ́n náà fẹ́ dógun lẹ̀ ni o ẹ má dá wọn lóhùn wọ́n fẹ́ dógun lẹ̀ ni o ẹ má gbàgbé pé ìlú òyìnbó náà wà o àwọn ojúlówó ọmọ ọkọ ni mò ń sọ̀rọ̀ nípa wọn o kì í ṣe àwọn 2x2 o kì í ṣe àwọn olórí burúkú ọmọ tó fẹ́ sọ ìrìn ogójì ọjọ́ di ogójì ọdún mọ́ wa lọ́wọ́ wọ́n fẹ́ dógun lẹ̀ ni o ẹ má gbà o ẹ má tẹ̀lé wọn o ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ sọ wípé ó ṣe wá jẹ́ ìgbà tí Yorùbá fẹ́ di ààrẹ lẹ́wọ́ jáde síta ẹ̀gbọ́n náà ṣé lóòótọ́ ni bàbá Akíntóyè dógunlẹ̀ ṣé lóòótọ́ lolóyè Sunday Ìgbòho ṣàdógunlẹ̀ ṣé lóòótọ́ làwọn Yorùbá world media wọ́n dógunlẹ̀ gbogbo àwọn tó sọ̀rọ̀ nípa kí ìran Yorùbá ó dá dúró káyé jìyà ṣé lóòótọ́ àwọn fẹ́ dógunlẹ̀ ni ìbéèrè ni tó dẹ̀ jẹ́ kí gbogbo wa ó dáhùn ohun tó kàn dùn mí bẹ́ẹ̀ ni pé níbi tí ẹlẹ́ṣẹ̀ bá ti ń jìyà gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ olódodo a máa pín nínú ẹ̀ ṣé àwọn ará Amẹ́ríkà London Canada káàkiri gbogbo ilẹ̀ Yúróòpù táwọn ọmọ Yorùbá wà ṣé àwọn ló fẹ́ dógunlẹ̀ sọ́dọ̀ wa ókè àwọn ló rán Fúlàní káwọn máa pa wá àbí yóò bá pé nínú ọ̀rọ̀ wọ́n ní tí aláìmọ̀kan fi ṣe ra ìlú pọ̀ ṣé àwọn ló rán Fúlàní lẹ̀ ká máa da ẹran jẹ oko wa ṣé àwọn ní àbáwọn tó wà nílùú òyìnbó gbogbo ọmọ Yorùbá tó wà nílùú òyìnbó náírà àwọn kidnapper wá pé ẹ máa kidnap àwọn èèyàn wa ntàláìmọ̀kan fi ṣe ra ẹ̀ ló pọ̀ jù ọ̀rọ̀ Yorùbá kan dẹ̀ sọ wípé tí ajá bá lẹ́ni lẹ́yìn wọ́n ló máa pọ̀ bọ́ ìgbà tí Yorùbá lẹ́ni lẹ́yìn tán làwa dojo akọ̀ àpọ̀ bọ́ mo máa ti ń sọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́ pé ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní irú àwa ìwà tẹ́tí sọ fún wa pé Yorùbá máa bọ́ Yorùbá gbọ́dọ̀ kó nínú Nàìjíríà orílẹ̀-èdè yìí ṣe títí wá fìrífìrí free education tí bàbá wa Awólọ́wọ̀ ṣe ní irú àwa ìdébá fìrífìrí free health ètò ìlera ọ̀fẹ́ ìgbáyégbádùn àwọn àgbẹ̀ àwa náà débá fìrífìrí lójijì náà ló parẹ́ mọ́ wa lọ́wọ́ ṣé kí n wá sọ wípé gbogbo ọmọ Yorùbá àrùngún ni wá ni àwa rí àwọn ọmọ àwọn ìyá alálùbáríkà wọ́n wà lẹ́yìn odi àwọn ò torí pé wọ́n wà lẹ́yìn odi kan gbàgbé ilé wọ́n wá ní dandan ìran wọ́n gbọ́dọ̀ bọ́ kúrò nínú ìgbèkùn wọ́n wá dìde ohun tó ṣe ní láàánú ni pé àwọn tó ń fi ìyà jẹ wá wọ́n wá sọ fún wa pé ẹ má dá wọn lóhùn o wọ́n fẹ́ dógun lẹ̀ ni o wọ́n fẹ́ fogun jà yín ni o àtúntẹ̀lé wọn lẹ́yìn òun ló jẹ́ kí n béèrè lọ́wọ́ yín pé ṣé àwọn ará Amẹ́ríkà ará London ará Canada ará Faransé ará Bìrìtìkó
ará Italy, Sweden, Holland, Germany, títí dé Asia country, níbi tí gbogbo ọmọ Yorùbá wà, ṣé àwọn ló fogun jà wá lọ́wọ́lọ́wọ́? Ọ̀tọ̀ lógún ìbọn, ọ̀tọ̀ lógún ẹnu, ọ̀tọ̀ lógún ebi, ogun ebi ló rọ̀gbà yí wa kálẹ̀ ní. À ń pariwo látijọ́ pé this country that we call Nigeria did not belong to us. Ẹni rárá o, àfi kí bàbá wa ọmọ olódò ìdẹ́bá débẹ̀ yóò sọ̀lú dẹ̀rọ̀. Ṣé ìlú ti dẹ̀rọ̀? Àbáwọn ará Amẹ́ríkà ló tún fogun jà wá? Ṣé àwọn ará London ni? Ṣé àwọn ará Canada ni? Ṣé àwọn ọmọ Yorùbá tó wà ń lo òyìnbó ló tún fogun jà wá? Títọ́rọ̀ ò bá kọ́bọ̀ lọ́wọ́ wa mọ́. Wọ́n ní ẹ jẹ́ ká bọ́ ọ̀rọ̀ èmi àti ẹ̀yin. Ó dàbí à ń torí ọ̀jà jà. Ọ̀jà níta ní jà lẹ́yìn ìkùlé òun. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ èmi àtẹ̀yin ṣe rí. Ẹni tá ń torí ẹ̀ gbàwẹ̀ tí ń jọ̀sán. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ èmi àtẹ̀yin ṣe rí. Mo wọnú fídíò kan lénìí. Wọ́n ń dárúkọ àwọn orílẹ̀-èdè. Wọ́n wá dárúkọ èdè wọn síwájú ẹ̀. Wọ́n dárúkọ France. Wọ́n ní French. Wọ́n dárúkọ England. Wọ́n ní English. Ìgbà tó dórí Yorùbá, tó dórí Nàìjíríà, wọ́n ní Hausa language. Hausa. It showed that Yoruba did not recognize in this country. À ń sọ fún yín, ẹni irọ́, àwọn tó fẹ́ gbà wálẹ̀ tọ́lọ́run gbé dìde, ẹni wọ́n fẹ́ dógun lẹ̀ ni, ṣé àwọn ló fogun jà wá báyìí? Ìbéèrè tí mo wá béèrè nìyẹn o. Àwọn kan kóra wọn lánàá, wọ́n pera wọn ní ọmọ Gani Adams. Náà wọ́n pè mí, náà wọ́n ń fèpè ránṣẹ́ sí àrọ́mọdọ́mọ wọn, àánú wọn ṣe mí púpọ̀. Torí pé wọ́n ti jẹ́wọ́, wọ́n ti dálẹ̀ Yorùbá, ọ̀dàlẹ̀ balẹ̀ kú, Yorùbá wípé ẹni bá dálẹ̀ abálẹ̀ lọ. The reason tó fi dá OPC ilẹ̀ ni wípé kí ìyà má bàá jẹ ọmọ Yorùbá. Kò sẹ́ni tó lè fi OPC pa ìtàn fún irú àwa yìí. Èrè ìdí tó fi dá OPC ilẹ̀ fún ìjàngbara ọmọ Yorùbá ni. Kì í ṣe pé ká máa fi ní ọmọ Yorùbá lára. Kì í ṣe pé ká máa fi OPC máa fi wọ agbádá funfun káàkiri, kí kidnapper máa pa lọ́tùn kó máa pa lọ́sì, kẹ́sẹ̀ bíi pé ẹ̀rí. Kí Hausa máa da oko jẹ màálù ọmọ, kí Hausa máa da màálù jẹ oko ọmọ Yorùbá, kẹ́sẹ̀ bíi pé ẹ̀rí. And you call yourself a OPC, ọmọ àlè látòrí olórí yín désàlẹ̀, tẹ́pẹ́ra yín ní ọmọ Gani Adams, ọmọ àlè ní gbogbo yín. Kẹ́ mọ̀ pé mo fún yín lórí ọ̀fẹ́, mo jẹ́ kẹ́ sọ tẹ́ fẹ́ sọ dáadáa tán lánàá. Ìyà ń jẹ yín, ẹ̀ ń jẹ̀kọ́. Ìyà ń jẹ yín, ẹ̀ ń jẹ̀kọ́. Majority of you tẹ́ ń sọ̀rọ̀, ó jẹ́ àná ẹ̀rí jẹ́. Ẹ̀wẹ́ lomi bá a máa pera ní OPC, àkísà ló máa wọ̀, aṣọ tó fi ń nulẹ̀ ló máa wọ̀, látòkè désàlẹ̀, a máa rùn pa. Yorùbá ní ìrínisí nìsọ̀ní lọ́jọ́. Ẹgbẹ́ra yín ní OPC. Àti ìjàngbẹ́ra fún ilẹ̀ Yorùbá, wọ́n dẹ̀ pa Yorùbá. Ọ̀gá yín ń wọ agbádá, ó ń wọ agbádá orí burúkú kiri, àti ẹ̀sìn tún lẹ́nu ọ̀rọ̀. Ẹ̀yin ẹ̀wẹ̀ lára àwọn tó sọ pé Sunday Igboho, bàbá Akíntóyè fẹ́ dógun lẹ̀ ni. Ṣé àwọn ló dógun ebi lẹ̀ báyìí? Àbáwọn ló tún fogun jà Yorùbá? Ẹ̀jẹ̀ wí. Ogun eléyìí tó jà wá ìṣe kò jogun ti bọ́ lọ́ní. Mo máa ń sọ dáadáa, ọ̀tọ̀ ní kẹ́nìyàn ó máa ní nǹkan, wà á ti mọ̀ pé nǹkan tó ò ní yìí ó máa fìyà jẹ. Ọ̀tọ̀ ní kó wá ní nǹkan, ìyẹn tó wá níyẹn kó tó máa fìyà jẹ. Ìgbé ayé tí Yorùbá ń gbé nìyẹn. Bàbá wa lódòdó ó máa ṣe o. Majority of you a sọ fún yín wípé àwọn tó ní Nàìjíríà ò ní jẹ́ kí Tinubu ó rí ṣe. Ṣé ló yẹ kẹ́ ẹ jẹ́ kájọ pariwo lé olódòdó ọgbọ́n tó ní kó lò sí ilẹ̀ Yorùbá kí ìran Yorùbá ó bọ́ kó nínú ìgbèkùn, ṣùgbọ́n torí ìjẹkújẹ tẹ́ ẹ fẹ́ jẹ. How market o? Ẹ̀yin ọmọ wọn Nàìjíríà, how market? Gbogbo ẹ̀yin èmi ló kàn. How market?
ọmọdé ń kígbe àgbà ń kígbe majority àwọn tó pera wọn ní olówó gan wọ́n kígbe pé ìlú le àrírú èyí rí o how market àwa sọ fún yín wípé àwọn tó ní ìlú wọn ò fẹ́ kí ìlú ó tòrò torí àyànmọ́ wọn ò kó nǹkan jọ rí àyànmọ́ wọn ò fẹ́ ohun rere rí ajíríyà ni wọ́n ìran títí wá ajífọláṣọ̀ṣọ́ ni wá mo ti sọ nínú ọ̀rọ̀ mi rí tí ọmọ tí ń jí ajífọlárera ajífọláṣọ̀ṣọ́ tó bá ń gbé ní ìlú tí ń jírí ìyà ògùn ẹ̀ kò lè rí lò ọmọ kẹtì o ààrẹ oúnjẹ jẹ o ṣé àwọn ará Amẹ́ríkà ni ṣé àwọn ará London ni ṣé àwọn ará Canada ni àbáwọn tó wà ní Europe ni ókè bàbá Akíntóyè ló kó oúnjẹ kúrò ń lu o ló kówó kúrò ń lu mo kọjá ní báǹkì kan láìpẹ́ yìí àwọn tó wà níwájú báǹkì yẹn ẹ rò pé stadium náà wà ní pé wọ́n fẹ́ lọ wo bọ́ọ̀lù ogun ti dé o kí ayé ti ṣe yìí sí o tẹ́ bá tún lórí ọ̀fẹ́ tẹ́ bá tún wọnú báǹkì gan mi ò gbọ́rú ẹ̀rí kí báǹkì máa sọ fún yín pé 5,000 náà máa fún yín látòrí káńtà 5,000 ni tó bá lọ sí di ATM tí ATM ẹ bá ti pọ̀ 20,000 naira o tún rí gbó tún dọ̀la kí lè ọjọ́ kejì tó mọ́ wàá ti rí àwọn èlò àti lọ rẹpẹtẹ bí gbẹtẹ ènìyàn bá nájà ṣé àwọn tó ní ẹgbẹ́ agbára wa kò nínú Nàìjíríà ló ń dogun jà wá lọ́wọ́lọ́wọ́ ìbéèrè ni kì í ṣe jà ẹ̀yin Afẹ́nifẹ́re tẹ́ ẹ torí wípé Akíntóyè tẹ́ ẹ torí pé Professor Banji Akíntóyè ní ẹjẹ́ àgbà Yorùbá kò nínú ìgbèkùn tẹ́ ẹ sọ Professor Banji Akíntóyè dọ̀tá tẹ́ ẹ ló fẹ́ dogun lẹ̀ ní how market ṣé Akíntóyè ló ń fogun jà Yorùbá lọ́wọ́lọ́wọ́ àbí ẹ̀yin ẹni ẹ má dá sédè ẹ má dá lóhùn ẹ má dá lóhùn agídí ẹ ti pọ̀ jù ohun tí o máa jẹ́ kó mọ̀ Awólọ́wọ̀ ò kọ́ wa bẹ́yẹ ṣé Awólọ́wọ̀ ló ní kẹ́ ẹ máa wòran Awólọ́wọ̀ ló kọ́ yín pé tó bá ń pa ọmọ Yorùbá kẹ́ ẹ dúró kẹ́ ẹ máa wòran ohun tí ò jẹ́ kó dùn mí ni wọ́n pa ọmọ yín ẹ̀dẹ̀dà kẹ́ẹ̀dẹ̀ wòran so called the Afẹ́nifẹ́re bàbá wa Fáṣọ̀rántì ìyá tó yẹ kó ṣe wá lóore àwọn Fúlàní pa kò sí kankan tí àwọn Afẹ́nifẹ́re ṣe sí ẹ̀yin tẹ́ ẹ pẹ́ra yín ní kọ́mítì Yorùbá elders ẹ̀ ń bá kábọ̀ ẹlẹ́yìn lọ́sì àárín yín kẹ́ jáde kẹ́sẹ̀ condemn ẹ̀ the Fulani came out pé Nigeria belong to them it's okay ìtọ́jà ìjẹ́ kó di mímọ̀ fọmọ Yorùbá wípé orílẹ̀-èdè ní àwọn bàbá yín tẹ́lẹ̀. ẹ máa bá mi lọ́ọ̀fù ẹ máa bá mi láìkẹ́ ẹ jọ̀ọ́ mo ti tún kàn wọ́n léwo bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ Yorùbá ní bá a wí àákú bá a tún wí ọ̀run là ń lọ kò sẹ́ni tó wọlé ayé yìí tó ju sáyé rí láfi ní kí gbogbo wa ká gbélé ayé ká wúwa rè how market gbogbo ẹ̀yin ọmọ Yorùbá alétílápá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó gbọ́ fèrè ọlọ́dẹ tó kétí ikú sí wọ́n ní ọmọ ọlọ́gbọ́n ni wá ọmọ olóye ni wọ́n dẹ̀ ń tàn wá wọ́n tẹ̀ wá wọnú ìyà dẹ̀ ń tẹ̀lé wọn lẹ́yìn alpha ẹ wo bí tá a bára wa dé ẹ̀yin náà lọ wá fídíò yẹ kẹ́ ẹ wò wọ́n kọ Amẹ́ríkà English London England English ńgbà tó dórí Yorùbá Nàìjíríà wọ́n ní Hausa language we did not recognize in this country so that this country did not belong to us. Àwọn tó dẹ̀ fẹ́ gbà wá kó nínú ìgbèkùn tí wọ́n ti lọ sí ìlú òyìnbó lọ sí America Canada London all the European country
tí wọ́n ti tọ́ ń pè ní àdùnwò tí wọ́n ṣàánú àwọn tá a wà ń lé pé káwọn náà ti ẹ̀rí ayé gbé kí ìran wọn má parun. Ayarí o àwọn tó sọ wípé bó bá wù yín ẹ kú là ń tẹ̀lé lẹ́yìn. Ṣé bàbá Akíntóyè ló ń fogun jà wá lọ́wọ́lọ́wọ́ àbólóyè Chief Sunday Igboho? Àbáwọ̀ tó pariwo Yorùbá nation ẹja gba orílẹ̀-èdè wa padà? Àbáwọn tó sọ wípé our forefathers they are not in Nigeria? Ẹja gba ẹ̀tọ́ wa ni, ogún wa ni. Kí ló dé tá ń hùwà bí arúgbó ọmọ? Ẹja gba ẹ̀tọ́ wa padà. Ẹni rárá o, àwọn ará ìlú òyìnbó fẹ́ dógún lẹ́ni ẹ má tẹ̀lé wọn lẹ́yìn o. Ṣé wọ́n ti wá dógún ọ̀hún lẹ̀ lọ́wọ́lọ́wọ́? Ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ẹ má dá bàbá Èkìtì lóhùn. Owó lóhùn àti ọ̀jẹ̀ ní wá. Ẹ má mà dá Ọmọlúkà lóhùn o. Ẹ má dá Ìṣèbí Lédìkẹyẹ ẹnu ẹ tẹ̀ mú ẹlẹ́nu pẹlẹbẹ. Ẹ má dá lóhùn. Ẹ bá bẹ̀rẹ̀. Ìyà ló ń jẹ wọ́n. Ta ni ìyà ń jẹ lénìí? Ṣé àwọn ará Yúróòpù, Amẹ́ríkà, Kánádà ló wá dógun lẹ̀? Abẹ́ ẹ̀ mọ̀ pé ogun ti wọlé tiwa. Ọ̀tọ̀ lógún ìbọn, ọ̀tọ̀ lógún ebi, ọ̀tọ̀ lógún ọ̀wọ́n gógó ọjà. Ṣèbí tówó bá wà lé lọ́wọ́ èèyàn, tówó yẹ wà tó pọ̀ rẹpẹtẹ, tí ìkan bá wá lọ́jà, a máa yín mú sí ni pé ẹja dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run aṣáàrówó rà á. Bí ìkan bá wá rọ̀ tó wọlé lọ́jà, tẹ́nìyàn ò bá wá rówó rà á, ikú dé. Ṣé àwọn ará Amẹ́ríkà ló wá kógun jà wá lọ́wọ́lọ́wọ́? Ẹ dá mi lóhùn o. Both the group of Emilokans and the group of One Nigeria. Ọ̀pọ̀ àgbẹ̀mí á ní Baba Ekiti I stand for One Nigeria. Our market. Àwọn tá a sọ fún yín wípé ohun gbogbo tí à ń rí bí ọmọ Yorùbá bá wà ní number 1 to number 20 iye òní kára ó tu Yorùbá ẹni irọ́ ni. Ẹ má dá àwọn ará Amẹ́ríkà yẹn lóhùn. Ẹ tiẹ̀ sọ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn fẹ́ wá di president ni, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn fẹ́ wá di governor ni, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn fẹ́ wá di senator ni, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn fẹ́ wá di wọ́n fẹ́ wá di ipò òṣèlú mú ni. And we ask them. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sọ wípé bóun bá di senator lọ́dún 8 ohun tó ń mẹ́ẹ̀kì l'Amẹ́ríkà tó ń bá di senator lọ́dún 8 òun ò lè mẹ́ẹ̀kì ẹ̀. Àbí òtán pàpà ń para ẹ̀ olóhùn pàjá. Àdá ń bà kọjá inú àdá ń dùn. Àdá ò mọ̀ pé ilé àti wọ̀sùn òun lòún bàjẹ́. How market o? How market? Bó ni Nàìjíríà ṣe rí lọ́dọ̀ yín? Àti sọ fún wọn kí wọ́n gbà, wọn ò fẹ́ gbà, wọ́n á gbà. Àwọn tó lé títí ò fẹ́ gbà, wọ́n á gbà. Ìyà ní mú ọmọ aláìgbọ́n gbọ̀n. Ìyà ni. Ẹ má dá Ìgbòho lóhùn, ẹ má dá Ìgbòho lóhùn, orúkọ ló ń wá kiri, ẹ má dá Ìgbòho lóhùn, ó ń wá kọ́ńtrátì ni, ẹ má dá Ìgbòho lóhùn, òun náà fẹ́ dolówó ni. Tẹ́ bá délé Ìgbòho ẹ mọ̀ pé owó kọ́ ló ń wà. Orúkọ Ìgbòho ti halẹ̀ before Yorùbá nation tó dé. How market o? How market? Lára àwọn tó gbẹrù ń gbẹ̀yìn lọ́hùn, wọ́n Nàìjíríà ní ojú yín máa rí tí bàbá wọn Olódòdé bá débẹ̀ gbogbo àwọn Fúlàní yẹn ló máa silent wọn everything ó jẹ́ àpọ̀ ẹ máa rí ó ti ní ká fọkànbalẹ̀ ẹ fọkànbalẹ̀ a máa gbé wálẹ̀ ìlú wa yí orí wa ṣe ẹ fọkànbalẹ̀ a máa gbé sókè ẹ jájọ wò. Yorùbá máa sọ wípé wọ́n ní àrùn ojú leléyìí ó yàtọ̀ sí àrùn ọpọlọ ohun tí gbogbo wa jọ rí ni. How market all the group of Emilokans ọ̀pá pè Baba Ekiti ẹjọ́ Nàìjíríà ò lè ṣètò mọ́ àfi tí Yorùbá bá lọ́ọ́ máa ní ìwòyí láàárọ̀ yín
ìkẹ́gbẹ́ mi láìpẹ́ yìí ọ̀rọ̀ ẹ̀kan ló jẹ́ kí n wá sórí show mo wá bí léèrè pé ṣé àwọn ará Amẹ́ríkà ò dógun lẹ̀ mọ́ ṣé àwọn ará Canada ò dógun lẹ̀ mọ́ ṣé àwọn ará London ò dógun lẹ̀ mọ́ àwọn ará Italy àwọn ará Germany àwọn ọmọ Yorùbá tó wà lókè òkun wọn ò dógun lẹ̀ mọ́ àbí mo wá ní òkè Sunday Igboho ò dógun lẹ̀ mọ́ bàbá Akíntóyè ò dógun lẹ̀ mọ́ àwa tá à ń tẹ̀lé wọn lẹ́yìn tá a pariwo ẹjẹ́ àgbà orílẹ̀-èdè wa tẹ́ ẹ sọ wípé orí wa ti yí àìmọ̀kànmọ̀kàn ló ń dààmú wa orí wa ò yí mọ́ àti wá mọ̀kànmọ̀kàn àbí ẹ ti ṣíwèrè jìnnà yóò bá pé nínú ọ̀rọ̀ wọn sẹ́ wọ́n ní àbámọ̀ ní kẹ́yìn ọ̀rọ̀ àbámọ̀ wá kẹ́yìn ọ̀rọ̀ gbogbo yín ìkan tó kàn dùn mí bẹ̀ ni pé bí ẹlẹ́ṣẹ̀ yìí ṣe ń jìyà olódodo ń pín nínú ẹ̀ àbẹ́ ẹ̀rí ọlọ́run má jábọ̀ lórí burúkú dòwò papọ̀ àwọn alétílápá tí gbogbo wa bá ti párùkù ń gbà ẹ́ lọ́hùn ká padà lẹ́yìn àwọn olóṣèlú yìí ká gba orílẹ̀-èdè wa the majority àwọn ọmọ Yorùbá tó dìde l'Amẹ́ríkà ní London ní Canada ní Europe Sweden ní Holland ní Germany ní Italy ní Spain ní káàkiri gbogbo Asia country tó dìde wọn ò dìde torí pé wọ́n fẹ́ di gómìnà wọ́n fẹ́ di president ohun táwọn sọ wípé ni pé àwọn fẹ́ kí ara kó tu àwọn tó wà nílé torí pé wọ́n mọ̀ pé tára ò bá tu àwa tó wà nílé wọn ò lè gbégbé ayé ìrọ̀rùn níbi tó wà bàbá mi kan bá mi sọ̀rọ̀ nígbà tó sọ iye owó tó ń sẹ́ǹdì sílé ní ọ̀sẹ̀ tí owó mi bá ba irú owó yẹn màá fi kọ́lé tó bá tún di ọ̀sẹ̀ tó bọ̀ tó bá tún sẹ́ǹdì irú ẹ̀ èmi náà máa gun mọ́tò tẹ́mi náà máa ju pàkọ́ sẹ́yìn tí màá wá ṣí èsì sórí bóyá dúdú mi ìbá ti dúdú dáadáa. wọ́n mọ̀ ojúṣe tó yẹ kí àwọn gọ́ọ̀mẹ̀ntì ṣe àwọn ló ń ṣe. ọ̀rọ̀ yín dàbí òwe Yorùbá kan ni tó ní akẹ́gìsè kò mọ̀ pé òbò ń ro adìyẹ wọ́n ní àgbàwá kò nínú ìgbèkùn wọ́n fẹ́ kọ́ wa bí ẹ̀ ti pẹja ká má bàa fún wa ní ẹja jẹ mọ́ torí ẹni tó fún ni lẹ́jà jẹ́ òṣèré lóore bí òṣè ẹni tó kọ́ ni bí a ti pẹja ṣé kí n sọ wípé orí inú yín bàtòdé yín jẹ́ ni wọ́n Nàìjíríà ríbi tó bá wa dé wọ́n Nàìjíríà ó wá gbá wa ní kùmọ̀ lórí lójoojúmọ́ wọ́n Nàìjíríà ó wá ń fa ayé Yorùbá sẹ́yìn wọ́n Nàìjíríà ó sọ wá mọ́gí èyí tó yẹ ká lọ síwájú àdúró bí omi adágún dẹ̀rẹ̀ kì í wúlò kò ní ṣe wẹ̀ kò ṣe dáná kò ṣe é mu akọ̀wà bẹ́ẹ̀ náà ni. ṣé àwọn ará ìlú òyìnbó ló ń fi ìyà jẹ wá ogun tó ń jà wá lọ́wọ́lọ́wọ́ ṣé àwọn ará ìlú òyìnbó ni ẹ̀já ronúpìwàdà àtúnṣe sì ń bẹ́ẹ̀ kí ẹ̀yin ọmọ tẹ́ ẹ ti ṣàkólọ kẹ́ ẹ padà wálé ẹ rí àwọn tí ò gbàgbọ́ the majority of you that did not gbàgbọ́ mo sọ òyìnbó Yorùbá did not gbàgbọ́ ẹ̀yin ọ̀tá Yorùbá ẹ dára lọ́wọ́ mi tí òyìnbó yẹn bá ti wá màmá tó ẹ̀ sí yín ni àwọn kan tí ò gbàgbọ́ nínú Nàìjíríà tí wọ́n gbàgbọ́ nínú èmi lọ́kàn wọ́n tún tẹ̀lé olórí burúkú Dúpẹ́ Onítìrí lọ eré kóyálẹ̀ ń sá lọ eré kóyákóyá wá di oko kóyálẹ̀ lọ ó wá di oko ọmọ pẹ́ fún yín Dúpẹ́ Onítìrí lọ ti sọ fún yín pé ẹ ní sùúrù kò yé mọ́ kò mọ́tò tó fẹ́ pa fún yín mọ́ apáriwo adẹ́tẹ̀ ní Dúpẹ́ Onítìrí wọ́n Nàìjíríà adẹ́tẹ̀ ní èmi ló kàn adẹ́tẹ̀ ni wọn ò lè fún wàrà ṣùgbọ́n wọ́n lè dá wàrà nù ẹlẹ́nu wọn rùn àwọn aráàlú òyìnbó yẹn fẹ́ dókújà yín ni o àwọn gbọ́n wọn á lò yín tó máa drop yín ni use and drop òyìnbó tí bàbá àgbà ìyá kan tí ò ní jèrè ọmọ ẹ̀ tó sọ fún mi níjọ́ wọn àná nìyẹn ní ìṣépè ẹ má ní mo ṣépè kò ní jèrè ọmọ ẹ̀
torí ẹni tí ó bá ti rore sí ọmọ làkejì kò lè jèrè. Ṣé àwọn ará Amẹ́ríkà ló ń lò wá use and drop wa náà? Olóṣèlú á lò yín, ẹ̀yin lẹ máa lẹ pósítà, ẹ̀yin lẹ máa ṣe rálì, ẹ̀yin lẹ máa ṣe campaign, ẹ̀yin lẹ máa dìbò nínú òjò ní nínú oòrùn ní. Nígbà tó bá dìbò tán tẹ́dẹ́ Àbújá tó dé secretariat sí wọ́n wá àbádọ́ yín, wọ́n wá ṣòfin tí ọmọ fínà máa yín lábẹ́ dáadáa. Gọ́ọ̀mẹ̀ntì ló máa ṣe 48,000 naira ní fún workers. Àwọn dẹ̀ ń gba millions every blessed week. Ṣé àwọn ará ìlú òyìnbó náà ló ń gbógun jà yìí? Ìbéèrè ni. Tó bá jẹ́ àwọn ará ìlú òyìnbó ló ń gbógun jà wá, ká tètè pariwo gbàjarì pé ẹ gbà wá o lọ́wọ́ àwọn ará Amẹ́ríkà o, ẹ fi wá lẹ̀ fún Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì o, ìṣe wọn máa tẹ́ wa lọ́rùn bí a ò ìṣirò kò pé wà inú oúnjẹ kó wá jáde síta ẹni tó jẹun tó bá wù, ẹni tó bá jẹun tó wù kó jáde síta. Bróda kan wá lọ sọ́jà níjẹta, ó wá padà dé, ó ní tòmátò mẹ́rin 300 naira. Mo ní wọ́n sì mẹ́yẹ bọ̀ lápò ni, bóyá dúdú ni bóyá funfun ni, tí ì rí nǹkan kan. Ijó tí Ìgbòho ní kẹ́ ẹ jó tẹ́lẹ̀ ẹ̀ ní jó òun lẹ máa padà jó gbẹ̀yìn. Ìlú tí bàbá Akíntóyè ń lù fún yín tẹ́ ní ó kan létí yín òun ló padà máa dùn létí yín gbẹ̀yìn. Ṣé ara àwọn aráàlú òyìnbó tẹ́lẹ̀ fẹ́ dógun jà wáyẹ? Orin tó kọ tó yẹ kẹ́ ẹ gbè, kẹ́ ẹ fi tayọ̀tayọ̀, kẹ́ ẹ fi kébò sí ọ̀hún tẹ́ ní rárá ẹni bá wọ́n ké, ẹ̀yin lẹ ṣe máa kébò sí ọ̀hún jù. Ẹ̀yin lẹ́sìn máa kébò sí ọ̀hún jù. Èpè kọ́ last week rice is 68,000 naira. This week nígbà tá máa dọ́jà ó ti di 79,000. Tí ì rí kankan wọ́n mẹ́yẹ ẹ̀ bọ̀ lápò ni, ẹ sì ń béèrè bóyá dúdú ni bóyá funfun ni. Bóyá àwọn aráàlú òyìnbó ló ń dógun jà wá. Ìbéèrè tó yẹ ká máa béèrè lọ́wọ́ ara wa ni. Ìdáhùn tó dẹ̀ yẹ kí gbogbo wa máa dáhùn ni pé ṣé lóòótọ́ láti lódodo Ìgbòho Májẹ̀sọ́lá pẹ̀lú bàbá Akíntóyè ló ń dá ogun ja ìran Yorùbá? Rárá o, àwọn ọmọ Yorùbá tó wà lẹ́yìn odi tó wà ní ìlú òyìnbó àwọn ló dógun ọ̀hún ja ọmọ Yorùbá. Rárá o, àwọn tó pariwo Yorùbá nation ní ẹja kò nínú Nàìjíríà yìí, Nàìjíríà jẹlẹ wa, àwọn ló ń dógun ja Yorùbá. Ìbéèrè tó yẹ kí gbogbo wa máa béèrè lọ́wọ́ ara wa ká dẹ̀ máa jọ dáhùn ni. Tí ì rí kankan. Àánú ara mi ló ṣe mí, àánú ara mi ló ṣe mí, àánú ara mi ló ṣe mí. ń dànù ara mi dẹ̀ sí ṣe mí, ó yé mi. A country that did not care about people. Bẹ́ẹ̀ nìyẹn kan síkì bó ń kú lọ. Ibi tí mo wá lásìdẹ̀tì kan ti ṣẹlẹ̀ bí 3 weeks ago. Ọlọ́kadà pẹ̀lú mọ́tò ni, mọ́tò yẹn láṣẹ mọ́ búrẹ́kì lójijì. Ọlọ́kadà yẹ tọkọ-tìyàwó pẹ̀lú ọmọ 3 ló wà lórí ọ̀kadà, èèyàn 5. Àwọn aráàlú òyìnbó ló ń fìyà jẹ wá o. Àwọn ọmọ 3 gbára tó balẹ̀ wọ́n fèètì lọ ní orí ìyá ti wú báyìí, bàbá dákú. Dùgbòdùgbò akówó sínú mọ́tò ó dé hospital. Ìgbà tá a máa dé hospital, èyí tó yẹ kọ́kọ́ sèfù láìfù wọn káàdì náà ní ká lọ́ọ́ gbà. Ọ̀ǹtì ìgbà tá a gba káàdì family card fún wọn ká tó bẹ̀rẹ̀ sí ń treat wọn. That is the type of Nigeria. But lílo yìí bàbá mi kan bá mi sọ̀rọ̀ ní ìjẹta. Ambassador níran òní aburú òní kàn yín, òkè lẹ́mọ̀ lọ. Ó bá mi sọ̀rọ̀ ní ìjẹta, àjọ sọ̀rọ̀ débì kan wọ́n láwọn mú ajá wọn lọ sí hòtẹ́ẹ̀lì. Hòtẹ́ẹ̀lì kẹ̀, mo ní hòtẹ́ẹ̀lì, ṣé ajá yìí ṣe security ní hòtẹ́ẹ̀lì l'Amẹ́ríkà ni? Wọ́n wá rẹ́rìn-ín
wọ́n ní bàbá Èkìtì àwọn ń jáde lọ àwọn travel ni àwọn olùmọ̀ tó bí ọjọ́ bí 5 bí 6 so ní Amẹ́ríkà táwọn wà yìí ajá ní hòtẹ́ẹ̀lì lọ́tọ̀ tó bá ti mọ̀ wípé òun lọ kò sẹ́ni tó máa bẹ́wẹ́ take care ajá ilé wàá kó lọ sí hòtẹ́ẹ̀lì ajá àwa ènìyàn gé ò tí ì rí hòtẹ́ẹ̀lì lò ní bíbẹ̀ yìí l'Amẹ́ríkà tí ò ní wọn ò ní tí àwa ní ní ilẹ̀ Yorùbá ajá ní hòtẹ́ẹ̀lì mo wá máa wọn jẹ́ pé ẹjọ́ tẹ́ bá dé hòtẹ́ẹ̀lì yẹn ẹ kẹ́dára snap ẹ kẹ́dára sẹ́ndì ẹ̀ sí mi ajá ní hòtẹ́ẹ̀lì l'Amẹ́ríkà ohun tí àwa ní nílẹ̀ wa ní ilẹ̀ Yorùbá tí ajẹ́ number 1 ajíríyà àwọn ò ní ṣé àwọn ará Amẹ́ríkà yẹn náà ni àbáwọn ọmọ Yorùbá tó wà káàkiri àgbáyé ló ń dógun jà wá lọ́wọ́lọ́wọ́ ìbéèrè tó yẹ ká máa béèrè lọ́wọ́ ara wa ká dẹ̀ máa dáhùn ni ìbéèrè tó yẹ ká béèrè lọ́wọ́ ara wa kí ọba kó jí tó bá jókòó lórí àpèrè kó najú wo gbogbo ìlú kó wá béèrè lọ́wọ́ ara pé ṣé lóòótọ́ lódodo àwọn ọmọ Yorùbá tó wà l'Amẹ́ríkà ní London ní Canada káàkiri àgbáyé náà fẹ́ dógun lẹ̀ ní ilẹ̀ Yorùbá àbí Nàìjíríà ló ń dógun jà Yorùbá ìbéèrè ni tó wà fún gbogbo wa pátápátá láti béèrè àwa léèrè ká dẹ̀ dáhùn. mo fẹ́ lọ ra oògùn ojú èyí tí mo rà ní last 2 weeks 25,000 naira ìgbà tí n máa débẹ̀ lẹ́nìí ó ti di 33,000 they want to kill us àwọn tó dẹ̀ fẹ́ gbẹ̀ wá tó fẹ́ yọ wá kó nínú ìgbèkùn wọ́n sọ wọ́n di ọ̀tá wa wọ́n wá sọ fún wa pé àwọn ọmọ Yorùbá tó lórí ọ̀fẹ́ tí wọn ò gbàgbé ilé tí àánú àwa tó wà nílé tó ń ṣe wọ́n wá sọ fún wa wípé ẹ má dá wọn lóhùn o wọ́n fẹ́ dógun lẹ̀ ni o ẹ má dá Ìgbòho lóhùn o Ìgbòho fẹ́ dógun lẹ̀ ni o ẹ má dá bàbá Akíntóyè lóhùn o bàbá Akíntóyè fẹ́ dógun lẹ̀ ni o Yorùbá nation yẹ invisible ni o ẹ ti ya wèrè ojú wa ti jọ ń jà àbí Bàmí Ambassador ojú òní tìyín bàbá mi mo ṣe dárúkọ yín tán ni lẹ́wọ́lé yẹ ẹ máa bá mi sẹ́ndì píṣọ̀ hòtẹ́ẹ̀lì Ajáyẹsà àwọn kan kó wa sínú ìgbé ayé ìnira ìgbé ayé rọ́jú jẹ rọ́jú mu wọ́n dẹ̀ àwọn tó wá dìde pé wọ́n fẹ́ gbẹ̀ wá kó nínú ìgbèkùn wọ́n wá sọ wọ́n di ọ̀tá wa níbi tó rí wa dàrú dé àwọn látún wá ń tẹ̀lé lẹ́yìn our market ṣáwọn ọmọ Yorùbá tó wà nílùú òyìnbó ló fẹ́ dógun lẹ̀ ogun tó jà wá lọ́wọ́lọ́wọ́ ṣáwọn ló fi ń jà wá kò sí náà kò sépo a little of fuel lọ́dọ̀ wa ń bí báyìí níbi tẹ́tẹ̀ta tó ti kéré jù ní 860 our market àwọn àdúgbò kan kí náà pè ní iná kò sómi tó bá kọ́lé ìwọ fún ara ẹ̀ tó bá ti gbé omi sí ó ti dáràn ṣé àwọn ará Amẹ́ríkà London Canada tó wà ní Europe tó wà ní Germany tó wà ní Spain tó wà ní Italy tó wà ní Faransé Belgium ní Holland ní Denmark ní Asia country ní tani wípé àwọn ènìyàn wọn gbọ́dọ̀ gbégbé ayé ìrọ̀rùn ṣẹgbọ́ tani àwa táwọn alẹ́ náà gbọ́dọ̀ gbégbé ayé ìrọ̀rùn pé bá a ti dá ẹrú bẹ́ẹ̀ náà la dá ọmọ wọn wá sọ wọn di ọ̀tá wa àtúntẹ̀lé wọn lẹ́yìn ẹ gbọ́ ìbéèrè yẹ ẹ jájọ máa dáhùn lọ́kàn ara wa ṣé ará Amẹ́ríkà sẹ́yìn London Canada káàkiri ló ń dógun jà wá ṣé àwọn tó pariwo Nàìjíríà kì í ṣe ilé wa o Nàìjíríà agbékalẹ̀ fún ìparun ni àwọn tó mọ̀ tán the genesis of Nigeria
tó sọ wípé àgbékalẹ̀ Nàìjíríà ikú ni fún ọmọ Yorùbá ṣé àwọn ló ń dógun jà wá lọ́wọ́lọ́wọ́. A bottle of Coke now 450 naira. Àánú ṣe mí o, àánú ara mi dẹ̀ ń ṣe mí, àánú ara mi ṣe mí, ó ṣe mí lọ́pọ̀lọpọ̀. Mi ì dẹ̀ ṣèlúyà, mi àyù àṣìlúyà, akànṣe olórí yàn ni. Olórí, nígbà tí Yorùbá ní olórí gidi, nígbà yí àwọn Awólọ́wọ̀, wọn ò ro tara wọn, àwọn tó wà lẹ́yìn wọn náà rò, bọ̀tí lóde òní kò sí ní tó kàn wọ́n. Tó bá jẹ́ pé ó kàn wọ́n ni ṣe ló yẹ ká gbárùkù ti àwọn ọmọ wa tó wà nílùú òyìnbó pé this is time for the Yorùbá to leave Nigeria. International wọ́n kọrúkọ Nigeria, wọ́n kọrúkọ country and the language, wọ́n kọ síwájú Nigeria pé Hausa language, so that they did not recognize the Yorùbás. Ọmọ bí tó ní bíbí ire, special made for God, wọ́n recognize you because Nigeria did not belong to us. Torí pé Nigeria yìí ṣe lé wa, a dẹ̀ wí. Àwọn kan wá jáde síta, wọ́n wá àwọn CYE, ṣe Committee of Yorùbá Elders. Ilẹ̀ Yorùbá ó máa gbóná mọ́ gbogbo yín. Ẹ̀yin tí àwọn Awólọ́wọ̀, Adékúnlé Ajáṣin, Bọ́lá Ìgè, Bísí Ọ̀nàbánjọ, Alhaji Lateef Jákàndé, Abraham Adésọyà, Bàbá Táyé Ṣóláàrin tó fi gbogbo ẹnájì wọn tó fi ṣiṣẹ́ fún yín kẹ́ ẹ lè rí ilé ayé gbé, pé àwọn tó bá ń bọ̀ lẹ́yìn yín káwọn náà má bàa jìyà. Ṣùgbọ́n tọwọ́ yín tẹ̀ tó yẹ kó tẹ̀ tán tẹ̀ wá ń lùlù àìdùnkìá, òfò lómi ẹ̀fọ́ ṣe, òfò lẹ́ máa ṣe gbẹ̀yìn. Ẹ̀yin tẹ́ ẹ sọ Yorùbá di aláìní. We are the giant of Africa, the Yorùbás, giant of black race, the first television in Africa. No, it's not Nigeria. It belongs to the Yorùbá. First stadium in Africa. It did not belong to Nigeria. We Yorùbás. The best university, best hospital, name it. Kí Nigeria today, the Yorùbás. Àwọn bàbá wa ti kàwé, wọ́n ti gboyè chartered accountant, wọ́n ti di professor. Lójijì wọ́n kó wa mọ́ Nàìjíríà. Nàìjíríà dẹ̀ gbógun Yorùbá, ó gbógun yẹn lọ́wọ́ wa. Èyí tí wọ́n bá ti rí pé wọ́n ò lè gbà, wọ́n á parun. Ẹ wá ń pera yín ní elders of Yorùbá. Ògùn ló máa pa gbogbo yín. Ẹ wá pera yín ní aṣíwájú ilẹ̀ Yorùbá. Ogún tí àwọn bàbá wa tó fi ilẹ̀ kí irú àwọn ìdébá kí inú wa máa dùn. Ẹ dẹ̀ ta. Ẹ wá pera yín ní àgbààgbà Yorùbá. Iná Ọlọ́run ló máa jó gbogbo yín. Iná Ọlọ́run ẹ̀yin akọ́tidẹ́tà àgbààgbà. Àti wá ní opportunity the oore of us láti bọ́kò nínú ìgbèkùn. Ẹ wá tó ń parọ́ fún wa wípé àwọn tó wà l'Amẹ́ríkà, àwọn tó wà ní London, àwọn tó wà ní Canada, tó wà ní Europe, tó wà ní Asia country pé ká má dá wọn lóhùn o, wọ́n fẹ́ dógun jàlú ni o, wọ́n fẹ́ kó wa sínú ogun ni o. Bàbá àgbàyà kan tẹ̀ ti sọ pé ó ní kí n rántí ojúkú o, bó ṣe kó àwọn ọmọ Ìgbò sínú ogun tóun àtìdílé ẹ̀ sá lọ. Bàbá ẹ̀ ní kúre, ẹ̀ ní kúre, ẹ̀ ní kúre o. Ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ti yẹ kójú wa ó là. Káwá mọ̀ bóyá lóòótọ́ àwọn ará Amẹ́ríkà, ará London, ará Canada ní dógun jà wá, àbá àwọn tá a mú létí ń bí báyìí tán fi ayé títí wa, tán fi ń tó ayé títí wọn ṣe, tán wá ń fa ayé títí wọn, tán fi ń ba ayé títí wa jẹ́. Ó ti yẹ kó yé yín. Ọmọ Yorùbá ẹ dìde o. Ẹ̀yin náà lẹ sọ pé àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí. Ẹni tó bá dénú àdó dídì. Ó ti wá yé yín. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín lóòótọ́ òye yé yín. Ẹ fẹ́ nǹkan tó ń pè ní òmìnira.
ẹ fẹ́ kó orílẹ̀-èdè wa dá dúró ṣùgbọ́n lójijì lẹ bára yín nínú dry nation pé kẹ́ máa rù kẹ́ máa gbẹ that is Dúpẹ́ Onítìrí nation àtẹ̀yìn àti wọ́n Nàìjíríà ìkànnì yín o torí inú òkùnkùn lẹ́wà ẹnikẹ́ni tó bá ṣe ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí tó ń tẹ̀lé Àjàkáyé ayé asán ló wá inú òkùnkùn lẹ́wà ká tètè padà sójú ọ̀nà ojú gbogbo wa ti wá là níṣẹ́ àti wá rí wípé àwọn tó wà nílùú òyìnbó yẹ gẹ́gẹ́gẹ́ lólóore wa Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Ọlọ́run ọba mi máa gbé dìde ní bàbá Akíntóyè Ọlọ́run ọba mi máa yàn ní láti gbé Yorùbá kúrò nínú ìgbèkùn kẹ́yìn náà wàá rò lọ́kàn ara yín bí a ti pe Sunday Ìgbòho tó jẹ́ wa tó fi gbogbo ọ̀rọ̀ tó ní ilé tó ní tó yọ̀ǹda rẹ̀ mo sọ fún yín dáadáa ilé méjì tí mo mọ̀ mọ́ olóyè Chief Sunday Ìgbòho Òòṣà we the Yorùbás we turn it to headquarters kò sí kọ́kọ́rọ́ ilé yàrá kan tí àwa yìí ò lè ṣí kì í dẹ́ ṣe èmi nìkan gbogbo wa ni tó bá jẹ́ pé bẹ́ẹ̀ a ṣe pé Sunday Ìgbòho tó jẹ́ wa ní hó kó náà wá wùwà bí Gani Adams Gani tá a pè tó lóun ò rí tọmọ Yorùbá rò Gani tá a pè tó ní Fúlàní ò tí ì payín tó Gani tá a pè tó ní ẹni àmọ̀rí ìbá àkú lọ̀rọ̀ títòun Gani tá a pè tó ní Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò fàájì ní Gani tá a pè tó ní ẹ má pè mí sógun o ẹ má pè mí sógun mo sì kéré ọmọ ọdún mélòó ni mí Ààrẹ Ọ̀nà Kakanfò tí ń jẹ́ o kí n lọ máa bọ Ọ̀ṣun kí n lọ máa bọ Iyemọja kí n lọ máa bọ Olókun kí n lọ máa bọ Ògún kí n dẹ̀ lọ máa sọ fáwọn ará ìlú òyìnbó pé a fẹ́ ṣe òòṣà báyìí a fẹ́ ṣe festival báyìí káwọn yẹn máa dáwó fún mi òun ààrẹ tó ń jẹ nìyẹn tí Sunday Ìgbòho bá wá wùwà bíi titi ẹ̀ náà tá a pè tí ò dá wa lóhùn ipò wo ni Yorùbá ìbá wà lẹ́nu àìpé Sunday Ìgbòho ó dá wa lóhùn nígbà táwọn onímọ̀ máa rìkọ́dù ọmọ Yorùbá tí Fúlàní ti pa àtẹlẹ́tẹ̀ kidnap ó jẹ́ 29,000 pé Sunday Ìgbòho jí dá wa lóhùn nìyẹn o àtàwọn warriors àtàwọn ojúlówó ọmọ Yorùbá tí Sunday Ìgbòho náà bá wá ṣe bí Gani Adams tí ò bá wá dá wa lóhùn kí la ìkórìtà bó la bá wà lẹ́nìí tó mú odidi Fúlàní sọ wípé tó ń bá ti gbóhùn Sunday Ìgbòho tó ń bá gbórúkọ ìjìnìjìnì ààbò òun ìkórìtà wo la bá wà lẹ́nìí kí Sunday Ìgbòho náà wá wùwà bí Gani Adams wọ́n dẹ̀ wá sọ fún yín pé Sunday Ìgbòho fẹ́ dógún lẹ́ni ẹni tó sọ pé ẹ má pa ìran mi mọ́ ẹ má pa ìran mi mọ́ ilẹ̀ tọ́lọ́run ọba mi dá ìran mi sí ẹjọ́ ń jèrè ẹ̀ wọ́n wá sọ fún yín pé Sunday Ìgbòho àti bàbá Akíntóyè ń dógún lẹ́ni ẹ̀dẹ̀ ń tẹ̀lé wọn lẹ́yìn wọ́n wá sọ fún yín pé Sunday Ìgbòho ó ṣiṣẹ́ fáwọn ọ̀jẹ̀lú ní ẹ̀dẹ̀ ń tẹ̀lé wọn lẹ́yìn bí a ṣe pé Sunday Ìgbòho tó dá wa lóhùn tóun náà bá wá wù ẹ̀wù àìdòǹkìá ẹni àmọ̀rí ìbá àkú bíi ti Gani Adams irú ìgbé ayé wo làbá máa gbé lẹ́nìí ẹ jẹ́ yára yín ní brain kẹ́ ẹ ṣí etí inú yín ẹ jẹ́ yára yín ní brain ká má wàá di adọ́run mòótọ́ Nàìjíríà yìí ṣe bí ìrọ̀rùn fún ìran Yorùbá a gbé Nàìjíríà kalẹ̀ láti pa gbogbo ìran Yorùbá run ni àwọn kan jubilate wọ́n ti mú olórí Miyetti Allah mo ní gbà tó bá yá àwọn Fúlàní tó ń bá fòkùn mọ́ Jàgàbá lọ́rùn kò sẹ́ni tó máa sọ fún ọmọ Yorùbá ìbéèrè yẹn mo fẹ́ kí gbogbo wa dáhùn nínú ọkàn ara wa ká dẹ̀ bìrà wa léèrè ipa wo ni mo fẹ́ kó fún ìran Yorùbá láti kúrò nínú ìgbèkùn ká dẹ̀ wá wò ṣé lóòótọ́ àwọn ọmọ Yorùbá tó wà l'Amẹ́ríkà ní Canada ní London káàkiri gbogbo àgbáyé ní Europe ní Asia country ṣé ọ̀tá náà jẹ́ fún àwa tá a wà lé àbò olóore wa ṣé lóòótọ́ àwọn ló fẹ́ dógun lẹ̀ àbí wọ́n fẹ́ gbà wá kó nínú ìgbèkùn tá a wà agbègbè ayé 0-0 half
èèyàn kan tẹ̀ sọ pé kí n má pè ní half mọ́ 0 quarters. ṣé irú ìgbé ayé tó yẹ ká máa gbé nìyẹn? ọgbà mẹkáníìkì ni mo wà yìí, mọ́tò 3 péré ló wà ń bẹ̀, ẹyọ kan náà ṣiṣẹ́ lórí ẹ̀. tẹ́lẹ̀ tá a bá dé bíbà yìí mọ́tò máa pọ̀ rẹpẹtẹ ń bẹ̀ ni, mẹkáníìkì ń wà lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ tó ń sùn. ẹni tí ò jẹun yó bó ló ṣe máa rántí pé òun fẹ́ tún mọ́tò ṣe? ìgbé ayé tá a bára wa nìyẹn o. àfọwọ́fà ara wa dẹ ni, most especially àwa tá a wà lé. mo ti sọ nínú prógámù kan pé àwa fún ara wa là ń dógun jára wa, torí ajá wa lẹ́ni lẹ́yìn tó yẹ ká pọ̀ bọ́ akẹ̀yìn sí ajá, akẹ̀yìn sí ẹni tó yẹ máa ràn wá lọ́wọ́, akẹ̀yìn sí. wọ́n wá sọ àwọn olóore wa, wọ́n wá sọ wọ́n di ọ̀tá wa. àwọn tó wá ń lu ayé wa láti fi tú ayé títí wọn ṣe, tí wọ́n lu ayé títí wọn láti fi ba ayé títí wa jẹ́, àwọn la wá rí gẹ́gẹ́ bí olóore wa. ọmọ Yorùbá ẹ fi èyí kọ́gbọ́n. ọ̀rọ̀ ìjìnlẹ̀ látòrí ìtẹ̀mímọ́ ni fún ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ọmọ Yorùbá. ẹ káàsán lẹ́ẹ̀kan sí i.